أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على عباده الذين اصطفى. Mo kí gbogbo ojú aláwẹ̀ àti tí olóńgbẹ tí ń wò mí tí ń gbọ́ mi ìpè akú dédé àkókò yìí akúṣẹ́ ládàá o. Ọba tá à ń ti torí ẹ̀ febi panú tá à ń ti torí ẹ̀ ṣe ìfaradulẹ̀ náà kọ́ mọ́ṣáájá bá níbi tó lérè kọ́ gbà lọ́wọ́ wa. Èyí tí a tún fẹ́ sáré fi dára wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí tí a tún mú wá sétí gbọ́ ara wa nínú iṣẹ́ kéékèèké tẹ́rú lè ṣe láti fi lè máa palẹ̀mọ́ ibi tó wọn ó dé sí ní ọ̀la, ibi tá a gbé tá a ní kúrò ń bẹ̀ mọ́ ọlọ́mọṣáájá rí bire dé sí lálìjánnà. Nínú tán tó fi ra lé tán fi ra lẹ̀ lálìjánnà òun ni hadithi tí anabi sallallahu alayhi wa sallam fi dá wa lẹ́kọ̀ọ́ imam muslim ló gbà wá. Wọ́n ní umu habiba ìkan nínú àwọn ìyàwó anabi tí ń jẹ́ ọmọ fún abu sufyan òun ló lóun gbọ́ lẹ́nu ọkọ òun anabi sallallahu alayhi wa sallam tá anabi ń sọ pé man salla fi yawmin wa laylatin thintay asharata rak'ah, ẹni tó bá lè kí ìrun náfìlà 12 péré lójúmọ́ nínú ọkùnrin àbóbìnrin tó yan náfìlà rákà 12 péré lójúmọ́, buniya lahu baytun fil janna, wọ́n sì kọ́lé lálìjánnà fún rákà 12 péré. Abẹ́ẹ̀rí rákà 12 péré, Allahu akbar. Gbogbo opportunity tá a fi ṣàṣeyọrí, gbogbo opportunity tá a fi dọ́mọ àlìjánnà lọ́lọ́run ti fún wa, àfẹni tí ó bá fẹ́ utilize ẹ̀. Ìrun rákà 12 péré náà ló nídìí láti yàn lóòjọ́ tó bá tẹ́ńpẹ́lẹ́ mọ́ dáadáa. Buniya lahu baytun fil janna, wọ́n sì kọ́lé lálìjánnà fún tọ̀ ọlọ́mọṣà kọ́lé alára fún wa lálìjánnà. Méjì nínú àwọn rákà 12 yìí kẹ́ tó kírun àsùbá lẹ́yìn, méjì ń bẹ ká tó kírun àsùbá, òun là ń pè ní rak'ata alfajr àbí raghibatul fajr. Ká tó kírun alfajari yẹn ìrun àsùbá ó yan náfìlà rákà 2 lẹ́yìn tí wọ́n bá ti pè ìrun tán, ìyẹn ìrun ẹ̀kejì tí wọ́n máa ń pè ní ká tó kírun àsùbá tán bá ti pè é tán kó tó di pé wọ́n sì ká mọ̀ ó yan náfìlà rákà 2. Ó ṣe pàtàkì púpọ̀, kódà ó ṣe pàtàkì débi táwọn àfọ̀n mímọ̀ kan sọ pé tó bá bọ́ fún ọ lẹ́yìn tí mọ́mù bá sálámọ̀ ìrun àsùbá a fẹ́ kéèyàn máa yan náfìlà mọ́. Lẹ́yìn tí mọ́mù bá ti sálámọ̀ ìrun àsùbá a fẹ́ kéèyàn máa yan náfìlà mọ́ títí tóun ó fi yọ pátápátá. Ànábì ní ká máa yan náfìlà, àmọ́ wọ́n ní tí rákà 2 yẹn bá bọ́ fún wọn ló lè dá a padà níbi tó ṣe pàtàkì lọ́dọ̀ tí wọ́n dé. àmọ́ ara àwọn àfọ̀n mímọ̀ míì tọ́pọ̀ bíi Imam Malik àtàwọn ẹlòmíì tán ni má dá a padà, àsìkò yẹn Ànábì ní àmọ́ kírun mọ́, ìyẹn ti bọ́ nìyẹn, ó tún dijọ́ mi, ó di méjì. Tá bá fẹ́ kírun zuri, tó bá kan ìrun zuri ìyẹn ìrun àyílà ó yan náfìlà rákà 4 ṣáájú kó tó kírun zuri. Ìyẹn ni pé ó kọ́kọ́ yan 2 ó sálámà, ó tún yan 2 míì náà ó sálámà. Tọ́ra Ànábì ní salatul layli wan nahari mathna mathna, ìrun tó bá ti jẹ́ pé ìrun òru àbí ìrun ọ̀sán tó jẹ́ náfìlà 2 la fẹ́ kó máa kí tó fi máa sálámà. Ìyẹn ni pé 4 yẹn ò ní jàn pọ̀, ó yan náfìlà rákà 2 ó sálámà, ó tún yan 2 míì ó sálámà, ó di 4 kó tó kírun zuri. Lẹ́yìn tán bá ti pè ìrun zuri kán tó sì ká mọ̀ náfìlà 4 yẹn bẹ́ẹ̀ tó yàn. Tó bá da 4 yẹn papọ̀ mọ́ 2 tó ti yàn lásùbà ó di mélòó? Ó di 6. Tí mọ́mù bá sálámà ìrun zuri ìyẹn ìrun àyílà tẹ sálámà tán kó tó dìde mọ́ṣáláṣí ó kù náfìlà rákà 2 tó ní láti yàn. Tó bá yan 2 yẹn tó fi kún 6 tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ó di 8. Tó bá kí magribi tán ó tún yan náfìlà rákà 2. Alásàrì ò ní náfìlà ń tiẹ̀, kò ní bẹ̀rẹ̀ kò ní lẹ́yìn nínú àwọn náfìlà 12 tá à ń sọ yìí ni o. Tó bá kírun magribi tán ó yan náfìlà rákà 2 ṣáájú magribi má yan náfìlà, àmọ́ tó bá kírun magribi tán ó yan náfìlà rákà 2. Rákà 2 tó bá yan náfìlà lẹ́yìn magribi tó bá dàpọ̀ mọ́ ti tẹ́lẹ̀ ó di 10 tó ti yàn nínú 12 tá ní ọmọ yàn lójúmọ́. Tó bá kírun ṣáì tán ó yan náfìlà rákà 2 tó bá dàpọ̀ mọ́ dúdú ti tẹ́lẹ̀ ó di mélòó? Ó di 12. Méjìlá tá náà Nabi sallallahu alayhi wa sallam ń sọ nìyẹn pé ní bá lè yàn án bẹ́ẹ̀ lójúmọ́ buniya lahu baytun fil janna, wọ́n dẹ̀ kọ́lé lálìjánnà fún 12 péré. Àtúwá pín sáwọn àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ tán bá ní ọyàn 12 nílẹ̀ kan náà ó ṣeéṣe kó tóbi lójú rẹ̀, ó ṣeéṣe kó difficult díẹ̀. Wọ́n ní ó pín sáwọn rawatib lọ́n fi pín wọn ní as-sunanu rawatib, àwọn súnà tí máa tẹ̀lé ìrun wọ́n bá ìrun ṣiṣẹ́ ní àsìkò wọn tẹ̀lé ìrun. Ọlọ́mọṣà àfihàn wa lọ́rùn bọ́pọ̀lọpọ̀ mímọ̀ ṣe pín àwọn náfìlà yìí ni Imam Malik tó jẹ́ àfáà tí ìlànà rẹ̀ ń prevail ní ilẹ̀ wa, òun l'opinion mi tó yàtọ̀ sí ti gbogbo wọn. Abu Hanifa ló sọ ìta sọ ṣáájú yìí, Imam Shafi'i náà sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ kan tí wọ́n gbà wá látọ̀dọ̀ Imam Ahmad sọ bẹ́ẹ̀, àwọn àfáà ilẹ̀ Iraq sọ bẹ́ẹ̀, àmọ́ Imam Malik nílùú Madina lọ́hùn òun l'opinion mi, òun ní àwọn náfìlà tíyẹn léèyàn kò níye, kò mọ ní 12, kò sì jẹ́ dandan kéèyàn sọ pé tí n bá yan náà 12 yìí pé mi ò lè ráyè lálìjánnà àbí mi ò lè rí ìyọ́nú Ọlọ́run. Èèyàn lè yan tó bá tágbára èèyàn bá tó kó yan 12, eye tó bá yàn òun náà
ó ti tó fọ́lọ́run láti kẹ́ tọ́lọ́run ọba kẹ́ ó ti tó fọ́lọ́run láti ṣàánú ẹ̀ bí ọba ṣàánú ẹ̀ ó bá sì jẹ́ sùn yẹn lágbára àti yẹn ju méjìlá lọ ẹjọ́ yẹn ju méjìlá lọ ẹ má fún un ní nọ́mbà wọ́n ní kílẹ̀ rí Imam Malik àdìsí yín yanjú pé méjìlá ni kákí àwọn àdìsí mi ń bẹ tá a túrí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tá anabi níṣẹ́ ń pé lẹ́ẹ̀kan tá a kà náfìlà kankan fún àlásàrì kò sí náfìlà ṣáájú rẹ̀ kò sí lẹ́yìn rẹ̀ àwọn ará àdìsí mi látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tá anabi ní ẹni bá lè yan náfìlà araka mẹ́rin ṣáájú kó tó kírun àlásàrì ọlọ́run ọkẹ́ àtúnṣe náfìlà mi ní ṣáájú àlásàrì tá a bá dà papọ̀ mọ́ ti tẹ́lẹ̀ yóò máa jẹ́ bí 12 laka ti tẹ́lẹ̀ sí tá a bá da mẹ́rin papọ̀ mọ́ yóò máa jẹ́ 16. àtúrà díìsì mi látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ti ń sọ fún wa pé lẹ́yìn tí mọ́mú bá kírun zuri tán ẹni bá lè yan náfìlà araka mẹ́rin méjì sí la kà lẹ́ẹ̀kan ẹni bá lè yan náfìlà araka mẹ́rin yóò bá yọ̀nù ọlọ́run báyìí pàdé náfìlà mẹ́rin raka mẹ́rin sọ́rí so raka mẹ́rin yẹn tẹ́ bá tún da méjì tó lé yẹn tẹ́ bá da papọ̀ mọ́ dúdú nǹkan ti tẹ́lẹ̀ ó tún di 18 gbogbo àwọn ẹ̀rí wọ̀nyẹn ló jẹ́ Imam Malik sọ pé kò ní fix number ẹ̀yàn bá gbára bá ti mọ ẹ̀yàn bá gbára bá ti tó ìyẹn ní ọgbàjúmọ̀ nínú ìlànà Imam Malik tí Ibn al-Qasim wọn kí rẹ̀ gbà wá ní àtọ̀dọ̀ Imam Malik èyí tá a fẹ́ mú bẹ̀ tó jákòyàwó ọ̀rọ̀ náà ni pé má fi náfìlà yìí ṣeré tí ó bá tí ì sí nínú àwọn iṣẹ́ tó máa ń ṣe tẹ́lẹ̀ fi kún ọmọ ìyá mi nínú tíyẹn máa ń ṣe tíyẹn fi lábọ̀ lọ́dọ̀ Ọlọ́run ló wà kódà nínú tíyẹn máa ń ṣe tírun wákàtí márààrún fi máa rọ̀ yẹn lọ́rùn ẹni tírun wákàtí márààrún ó bá ti rọ̀ lọ́rùn tó bá ti kó náfìlà sí yóò jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run nígbà tó bá ti mọ̀ pé ìrun tó fẹ́ kí lójúmọ́ pọ̀ tayọ wákàtí márààrún nìkan nígbà tí nọ́mbà yẹn bá ti pọ̀ wọ́n tó ti ń kírun tí nọ́mbà rẹ̀ pọ̀ ńjọ́ tí àǹfààní ó bá sí fún ọ láti yan náfìlà ó tiẹ̀ mọ̀ pé òkè tó bá fẹ́ dúró lórí fàrídọ̀ yìí ó tún kéré sí yìí tó ti máa ń yàn tẹ́lẹ̀ ẹ̀mí ń pọ́ kéré sí yìí tó ti máa ń yàn tẹ́lẹ̀ yóò ju ọ̀rọ̀ rùn fún àti mọ́ kí wákàtí márààrún rẹ̀ déédéé ọlọ́mọṣáájú ọ̀rọ̀ rùn fún wa ọlọ́mọṣáájú gun lé alára fún wa lálẹ́ janna subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.